kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá àfihàn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá kó gba ìyìn wa, Ọlọ́run bá kó sì gba ọpẹ́ wa. A tún kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ayọ̀ láṣẹ. Àwọn tó ń lọ sí Mẹ́kà, Ọlọ́run bá yóò mú wọn dé láyọ̀ àti àlàáfíà. Iṣẹ́ rere, iṣẹ́ alálùbáríkà, alátẹ̀wọ́gbà lọ́lọ́run ṣe iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn. Àwọn tó ti lọ, Ọlọ́run bá kò ní ṣe ní àlọ́mọ. Àwọn tí wọn ti lọ, Ọlọ́run bá kò ní ṣe ní èèwọ̀ ẹnìkankan wa. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn kan gé fídíò mi tí wọ́n ń gbé kiri. Ó ṣèkà àwọn ẹlòmíì, àwọn tó gbọ́ àgbọ́yé, wọ́n gbọ́ àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ pípé pọ̀ lórí rẹ̀. Ní tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé Zubairu Muhammad Taofeek mo ti di ọjà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń polówó kálẹ̀ káàkiri tí wọ́n ń tà. Ohun tó wá burú jù nínú rẹ̀ ni wípé tí àwọn èèyàn mọ̀ ni pé níbi tọ́pọ̀lọ àwọn èèyàn tí ó sùn sí, òun ni pé bí wọ́n ti ṣe ń wí yẹn, ẹ ò kí ń bi wọ́n léèrè pé kí ni ibo lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ tó fi débi tẹ́ ẹ gé. Kí ni nǹkan tẹ́ni tí ń sọ̀rọ̀ ìgbà lérò, ọwọ́ bí tán fẹ́ fi tajà nìyẹn. Nígbà tó yẹ pé téèyàn bá ti ṣetán láti pé tí làákàyè èèyàn náà bá sì bá ti làákàyè wọn náà lọ, finish, ó ti lọ. But the problem is this: kí ni nǹkan tí ń dùn mọ́ wọn nínú kò rí bẹ́ẹ̀ láti pé bóyá tí mo ṣe ti Yunusa. Wàláhì kò rí bẹ́ẹ̀, kò sì lè rí bẹ́ẹ̀. Torí àìṣe ti Yunusa náà ló jẹ́ kọ́rọ̀ fóònù mi kó dìwé lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Torí pé ńgbà wọn ti pè mí kẹ́kẹ́ pẹ̀lú rẹ̀ kájọ jókòó kájọ wá ṣe meeting papọ̀ mi. Èmi ìrọ̀ ọjọ́ jà náà. So owó tí mo sì pé torí rẹ̀ lẹ́ fi wá gbé mi. Torí up till now mi ò rí ìwé petition lórí mi, pé petition ni àbí court warrant kan pé wọ́n fi wá gbé mi lórí ọ̀rọ̀ kankan tán ni wọ́n fi wá gbé mi. Ta lọ́kọ̀ petition lórí ọ̀rọ̀ tí wọ́n ní mo sọ. Kí lọ́rọ̀ tí mo sì ní mo sọ. Mo la fẹ́ lu mọ́sálásí fúnjọ́ mẹ́ta. Mọ́sálásí ọ̀nà la padà lu. Aláwọn kan fẹ́ wá láti ẹni tó ti kàwé tó ti kéwú láti Cairo. Èròǹgbà ti wà nù pé ẹni tó kéwú láti Cairo tí ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa. Àfẹ́léhùn fi halẹ̀ mọ́ra wa. Ìgbà tá ká tó wí ká tó fọ̀, ẹni afẹ́ gbé àwọn ará ìlú òkèèrè, afẹ́ gbé wọn wọlé ni. Àwọn tó súnmọ́ wa náà tó yẹ títí wa tó yẹ pé àwọn náà ló yẹ ká tó bá níbi tí wọ́n pẹ́ tó máa fi defend wa. Àwọn náà tó sọ pé ẹ̀yin tó yẹ kó lé náà ni pé tó yẹ pé lọ́ba ní ká sọ pé òun fẹ́ gbé terrorist wọ̀lú. Yóò jẹ́ pé gbogbo wa náà láti rí pé láti bẹ̀rẹ̀ tí mo mọ̀ sọ náà ni pé ẹ jẹ́ ká lọ rí sọ́ra torí pé wọ́n fẹ́ lo ìlú wa láti pé wọ́n fi fẹ́ dá wàhálà lẹ̀. So bíjà ló wà ní ara wọn. A sì dúpẹ́ fọ́lọ́run pé ńgbà tí a ó gba mọ́sálásí, a ó lọ kírun tó wáyé lọ́jọ́ náà lọ́hùn nígbà wọn fi gbé brother Mudathir Hamzat, Mudathir ẹ̀wọ̀n bínú, ọ̀rẹ́ mi kan nígbà tá a wà ní kékeré ní jẹ́ Mudathir Hamzat. Kọ́lọ́run bá kí ọba wa ṣe dáadáa fún wọn ní gbogbo ibi tí wọ́n wà. So brother Mudathir Animashaun, nígbà tí wọ́n fi gbé wọn, brother Mudathir Animashaun tọwọ́ bọ̀wé níwájú commissioner of police ìgbà náà. Hamzat làwọn náà jẹ́. Wọ́n tọwọ́ bọ̀wé nígbà náà wípé a ò ní fi agbára yọ Yunusa, ọwọ́ òfin láfi yọ Yunusa. Àwa sì kọ́ ìlú ni, àwa kan jìjàngbara lórí nǹkan tí ò bá ṣe ni ò ṣe. Wọ́n sì rí ìwé yẹn, wọ́n kà. Ọ̀tọ̀ ni tí wọ́n gbà lérò pẹ̀lú tán fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n rí ìwé yẹn, wọ́n rí pé àwọn kíní ti kọ̀wé síwájú. A sì àdírẹ́sì sí gbogbo àwọn tó yẹ ká àdírẹ́sì sí, including the governor's office. Olóríire TV kọ́nà bá kó bá wa ṣe dáadáa fún wọn. Àwọn ni mo designate sí gbogbo àwọn nǹkan tá a send sí Ìbàdàn. Wọ́n wá pàdé mi ní Ìwó road tí mo ń bọ̀ wá s'Ógbómọ̀ṣọ́ tí mo kó ìwé yẹn fún wọn completely. Emily lọ́bí. Ọlọ́run bá kó bá wa ṣe dáadáa fún yín. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lómi tí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní abẹ́nú nìyẹn. Èmi bọ̀ láti Èkó, mo ní ká pàdé mi, àpàdé ní Ìwó road, mo sì kó lé wọn lọ́wọ́. Ẹ mú ti governor's office lọ, ẹ mú ti commissioner of police lọ, ẹ mú ti kí n lọ bí mo ṣe pinlé wọn lọ́wọ́ ń gbà náà nítorí kí n lè mọ̀ wípé kódà kó tó di wípé a lu ìlú ajó lọ sáàfin láti lọ rí complain pé nǹkan ti ń lọ ni. So ló jẹ́ kí àwọn náà kan wá wo kíní yẹn sí pé wọ́n ti kọ́ kíní yẹn síwájú, nǹkan tó ètò ṣẹlẹ̀ ni. That is why tí wọ́n fi grant bẹ́ẹ̀lì brother Mudathir nígbà náà. So kí ni wọ́n dẹ̀ sọ pé kí wọ́n kọ́ nígbà náà kí undertaking wọn ní ká make wípé
wọn ò ní fi agbára yọ Yunusa, ọwọ́ òfin ni wọ́n fi ṣe. Nígbà tí tọ́dọ̀ tèmi náà sì dé tẹ́sí kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ gbóò láìpẹ́ ẹwà èmi náà ni coordinator kìíní yìí, èmi ni founder Justice Forum, gbogbo àwọn orúkọ tẹ́lítẹ́ ń pè pé ẹni ẹ fẹ́ gbé lágbájá ẹ fẹ́ gbé ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú tẹ́ bá tí ń gbà tẹ́ ti gbé mi o gbogbo tẹ́ bá fẹ́ bi gbogbo wọn èmi ti forí rọ ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè torí gbogbo àti jọ́nà náà ti gba fóònù mi nọ́mbà fóònù mi mẹ́rẹ̀ẹ̀rin kalẹ̀ tí tèmi méjì tìyàwó mi kan tẹni tí ń bá mi ṣiṣẹ́ lóṣì kẹrin náà ti gbá kalẹ̀ so that if anything should happen kí ló fẹ́ ṣẹlẹ̀ èmi náà sì tọ́ bọ̀wé a ò ní fagbára yọ Yunusa bí a ní Mọ́ṣàún ti ṣe kọ́ lèmi náà ọ̀hún ká ní Mọ́ṣàún kọ kalẹ̀ ni mo tẹ̀lé ni mo kọ́ ọwọ́ bí tí ó jẹ́ ọ̀rọ̀ orúkọ nìkan lórúkọ bí ti change àti ibi tó yẹ pé signature wà ń bẹ lọ́dọ̀ commission of police tán bá keep record torí nǹkan tó mú tàfi sọ ìbọ̀t níjọ́ náà n tó kù tí mo fi jẹ́ kí n mọ́ lọlé ńlọrọ̀ wípé àbánilórúkọ jẹ́ wípé anílágbájá kan ń ṣoògùn owó kò ṣoògùn owó wọn lu mọ́sálásí wọn bá tún expound ẹ̀ náà fi dìtẹ́ tí tá a fi wá padà wá lọ sí Ògbómọ̀ṣọ́ wá wulẹ̀ mọ́sálásí táwọn tó gbà mí ní ìṣe gbogbo ẹ̀ nígbà náà kígbe olè kígbe gbogbo ẹ̀ lé mi lórí struggle yìí náà ni látara bẹ̀yẹn náà ló fi wá di pé bá ti wá ṣe ní títí tá a fi wá lọ sí court tí court fi wá padà wá grant mi ní bail tá a fi wá bẹ̀rẹ̀ sí máa ṣe ẹjọ́ tá a ṣe for 17 good solid months kó tó di pọ́n láwọn òṣèjọ́ mọ́. So ibi tí mò ń lọ níbí mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ dáadáa ni pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé a ò ní fagbára yọ Yunusa, ìwé òfin láfi yọ kílẹ̀ wọn lọ tẹ̀wọ́n lórí pàtẹ́wọ́ fúnra yín pé lọ́ba níka ti wà pẹ̀lú Yunusa o inú yín wá ń dùn ẹ̀ wá ń jó kálẹ̀ káàkiri ó dàpẹ́ daft o ẹ̀yin tẹ́ bá tẹ̀ gbé gbárù rẹ̀ gbógan ó dàbẹ̀ ni pé wọ́n ti kó ẹ̀yin náà mọ́ wọn àṣàṣì wọn dàbẹ̀ ni pé ó ti ràn yín náà ṣe easily náà ni wọ́n dẹ̀ píkì lọ́ba níka lẹ́ẹ̀kan náà gbé báyìí lọ́ba níka nù sì dédé sọ́lẹ̀ báyìí I'm not negotiating torí kìí ṣe political party kìí ṣe ìjọ kìí ṣe ẹgbẹ́ olóṣèlú kọ́ ni àti wá sọ́dọ̀ yín ẹ bá dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run lágbára ti di káàmpù sọ́dọ̀ wa àbí àti ẹni tí ń bá lábájá sọ̀rọ̀ pé yóò wá sọ́dọ̀ wa ń kọ́ ni tó wà lẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ àpèrè ìlú wa ni it's not negotiable àwọn ti gbé lọ sọ́rọ̀ òfin ṣe ká filẹ̀ sọ́rọ̀ òfin kọjá pé ká mọ bọ́rọ̀ òfin lọ tó ẹ̀kọ́rọ̀ ẹ̀sìn lábala fẹ́ tẹ̀lé ní ìsìn ní tilẹ̀ tọ́lọ́run ẹ̀kan sọ pé olúwa rẹ̀ ń bínú ni tẹ́ẹ̀kọ́rọ̀ ẹ̀sìn lábala fẹ́ tẹ̀lé ní ìsìn ṣé kò sí ìwé òfin ni ìwé òfin ẹ̀sìn tó wà lẹ́ ní ìsìn ibo labajá sáà tẹ̀lé òfin ẹ̀sìn náà tó ẹgbẹ́ náà labala fẹ́ tẹ̀lé sáà tó bá pa bá tẹ̀lé ìwé òfin ẹ̀sìn náà kò ní dìwò yìí tá bá tẹ̀lé ìwé òfin náà tá bá sọ fún ara pé lágbájá tó ń ṣe yí ọ̀dà tá bá la sọ kò dín torí kẹ́kẹ́ torí kẹ́ wípé kí lọ́ba ní kò mórí wá kọ́ mọ́rùn wá kí mufti ó mórí wá kọ́ mọ́rùn wá tẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú yàn mọ́rú eré tí mufti ọ̀gán náà sá lábẹ́ tó pọ̀pọ̀lọpọ̀ nínú yàn mọ́rú náà tó ń dábọ̀ mufti lábẹ́ àti ilé àtòjú ọ̀nà tí ń ṣe téèmọ́ ti tèmi mélòó lọ́mọ tẹ́ fẹ́ ṣe lọ́ba ní ká ti sọ̀rọ̀ náà lẹ́mọ̀ wá ẹ̀ wá nítorí wá ń dùn mí jù ní pé ẹ̀kan owó bẹ́ẹ̀ lóra rẹ̀ mi kéṣe olúwa rẹ̀ fi bínú ẹ ò tiẹ̀ wá rí subject of the matter tó wà nílùú mọ́ ti ń dà wá láàmú ẹ ò rí sọmọ́ lọ́ba ní ká lọ́wọ́ kùtẹ̀ wá gbélé rí ẹ̀rí pọ́lọ́ yín sùn in withdraw statement mo sọ yìí ọpọlọ yín sùn ọ̀rọ̀ Yunusa ń dà wá láàmú nílùú ń dààmú ìlú ọ̀rọ̀ tó ti pín gbogbo òdílé kálẹ̀ káàkiri ẹ ò wá rí yun sọmọ́ lọ́ba ní ká sọ pé o lọ́ba ní ká sọ pé o lọ́ba ní ká sọ pé o inú wa di orin mufti sọ pé ok tí mufti bá sọ pé Yunusa wà náwó compare to àwọn tó mú Yunusa wà mí ọ̀rọ̀ tí kò ṣe yọ kúrò ní ẹ máa ń wò kó ṣe yọ kúrò ní kò ṣe yọ kúrò àwọn gẹ́gẹ́ sọ fún ẹ pé kán ṣe nǹkan báyìí kán ṣe báyìí a ò bá wọn lórúkọ jẹ́ tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run tó wá pé nítòótọ́ ni wọ́n kéwú ní kéwú náà bá sì wà lára wọn ó yẹ ká lè mọ̀ wípé à ń yọ ìwọ̀ kúrò lọ́rùn wọn ni. mo cite example kan pẹ̀lú olólùfẹ́ mi kan nígbà tá a jọ sọ̀rọ̀ lórí fóònù mo ní mo fẹ́ kẹ́ lọ rí mọ́ kíní kan pé wàláì gbogbo tó bá láwọn bá fẹ́ wọ̀ láti pọ́n fẹ́ lọ rí mọ́ bẹ́ẹ̀ náà lé mi lórí màá mọ jẹ́rí wọn ni torí pé gbogbo wọn ni mò ń wí torí pé gbogbo wọn pátápátá mi ò láníyàn burúkú sí wọn mi ò láníyàn burúkú sẹ́ni kankan torí pé mò ń fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàgbà ní nǹkan tí mò ń sọ so what does it take us kí ni nǹkan tó bá wà lẹ́rù
kíni tó bá pé wọ́n dáná kíní kan mọ́ yẹn lábẹ́ ní pé tó fi ní pé kẹ́ mọ́ sọ̀rọ̀ kódà kọ́ pé bẹ́ẹ̀ bá tẹ̀ múlẹ̀ ní kò sí nǹkan tí mú yín láti pé kẹ́ mọ́ jáde kẹ́ sọ fún pé ẹ múlẹ̀. Mo sọ ìtàn kékeré kan ẹ foríjì mi fún ọ̀rẹ́ mi yẹn lórí fóònù. It doesn't take time, very short one. Máa kọ́ọ̀tì ẹ̀ síbi kọ́ọ̀tì ẹ̀ sọ̀n kẹ́lẹ́ bá àwọn òbí tó já sí. Gbajúmọ̀ kan ni olówó lọ́lá ní gbogbo rẹ̀ ó ń lé ọmọbìnrin kan kiri ọ̀fẹ́fẹ́ láti ìgbà tó ti jọ wà ní kékeré ló ti ń lé kiri pé wọ́n fẹ́ Ọlọ́run wá fún ní ọmọbìnrin yẹn fẹ́. Ọmọbìnrin yẹn wá padà lọ rèé fẹ́ ọba àlú tuntun wá lọ rèé fẹ́ yìí ó wá jẹ́ ọba àlú ìlú òdìkejì ń lọ rèé fẹ́ ọmọbìnrin yìí gẹ́gẹ́ bí àṣà tí wọ́n lọ́hùn wọn ò lè ṣe káwọn náà mọ́tò wọnú oko tó ti mọ́ ṣe díyàwó ọba ọwá wọnú oko lọ oko tọ́wọ̀ lọ ọlọ́jọ́ bá dé ejò bá san lẹ́sẹ̀ ló bá kú. Ó kú síbẹ̀ ó ṣe déédéé ìgbà tọkùnrin yìí ń ti ìrìn bọ̀ pẹ̀lẹ́sìn rẹ̀ pẹ̀lú àwọn ọjà rẹ̀ lórí ẹṣin ilẹ̀ tí ó wò báyìí lọ́ba dọ̀ ọmọbìnrin ọmọbìnrin yìí rèé nígbà ẹni tó ti lé láti ojú ayé rẹ̀ tí Ọlọ́run pé kí nǹkan pa wọ́n pọ̀ pẹ̀lú rẹ̀ bó ṣe bọ́ra alẹ́ nìyẹn ló bá lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ó ń lájọṣepọ̀ pẹ̀lú òkú ó ti dọ̀nà púpọ̀ òkú tí wọ́n mọ́ ń tọ́pa àfẹn tó bá padà débẹ̀ tó bá rí ojú sísà ti tejò lókù ó gorí ẹ̀ ó ṣàṣepọ̀ ó ń múra àti dìde kúrò lórí rẹ̀ báyìí lẹ́nìkan dúró lórí rẹ̀ kú iṣẹ́ o Ọlọ́run ní kí n rí ọ pé ta ni tó rí kò rí kó sùn tó pè lọ́rẹ̀ẹ́ nù kò rí kó sùn nínú ọ̀rẹ́ ńlọ́ba níbi tó gbé ti ń bá ọ̀kan nínú àwọn rẹ̀ tí ń kó kiri tó pé ń kò rí kó sùn ńlọ́ba níbi tó gbé ti gorí ọmọbìnrin sẹ́yìn ni ọ̀rẹ́ mi mo ṣe dúpẹ́ bí tí mo ṣẹ̀ sí nì àṣírí mi ti bọ́ láṣírí rẹ̀ ògo bá ń ṣe ń wọ̀ lúlọ inú ìsìn gbogbo tó ṣe nínú gbóni máa lọ rẹ̀ sọ fún wọn máa sọ fún wọn pé ó ti lé lójú ayé òórí ìgbà tó ṣe tọkọ̀ tí ó gbà fún ọ ọwọ́ àfẹ́ kan pa níbi tó ti fagbára bá ṣe gbọ́ láti kó fi bá sọ ló kú mọ́ ẹ lọ́wọ́ àmọ́ ṣe báyìí orúkọ ọ bàjẹ́ gbogbo iyì àti nǹkan tó rí mọ́ra gbogbo iná parẹ́ rárá ọ̀dà náà tó bá fi lè mú mi tí mi ò bá fi ní sọ̀rọ̀ gbogbo òde tó lọ́n bá ti ní kó pa wá pọ̀ tó bá ti ní kó sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ èmi ni màá sọ̀rọ̀ gbogbo tó bá ti fẹ́ ṣe yìí fún lóde o gbọ́dọ̀ dìde èmi ni gbogbo tó bá gbé tí ń ṣàpẹ́lẹ́ fún so in tó ń ṣẹlẹ̀ ní pé ìlara oore tọ́lọ̀ ń ṣe fún ibẹ̀ ló ti fi mú kí wọ́n máa péjú lóde wọ́n jọ máa ṣe kíní ó ní yìí wọ́n ṣàpẹ́lẹ́ fún so gbogbo tó gbé tí ń ṣàpẹ́lẹ́ fún tó bá ti rìn síbẹ̀ tó bá ti bá pàdé káyọ̀kọ́yà o gbọ́dọ̀ dìde o èmi náà fẹ́ dìde ìgbà táwa ti fẹ́ sọ̀rọ̀ o gbọ́dọ̀ ṣe kíní yìí wá ń di àìsàn sí gbogbo àwọn ìdílé rẹ̀ kí ló dé ìwọ pẹ̀lú lágbájá báyìí ọ̀rẹ́ nìyí kí ló dé bí pé tó bá ti wá dòde báyìí tó bá ti fẹ́ sọ̀rọ̀ yọ àgbàna ojú rẹ̀ pọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti fẹ́ ṣe báyìí yóò pọ̀ gbọ́dọ̀ ṣe tó bá ti fẹ́ ṣe báyìí yàtọ̀ sí pé fún mi kíní tí ọmọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí mo ṣe fún nígbà tí ó dijọ́ náà lọ́lọ́run bá gbé ko ẹni tó lérò pé ọ̀tá ni fóun níbi tí yẹn gbé ti jókòó tó gbé ti ń jẹun lẹ́bàá ibi tó wà lọ́wọ́ á sọ pé lópin ìgbà ó sọ lọ́rọ̀ ni ló ní lópin ìgbà tó o bá ní àṣírí lọ́wọ́ ẹnìkan mọ́ fọkàn sí pàṣírí ni mọ́ torí pé tó o bá sọ́ra ìjọ tó bá fẹ́ fi àṣírí fi ṣe ọ́ léṣe ò ní bọ́m̀bẹ̀ iyì rẹ náà ni pé kó o jẹ́ kẹ́ni tó ń bá sọ̀rọ̀ kó máa sọ pé bó ṣe ń dùn mí nínú mi ni mo ṣe sọ jáde o bó o sọ jáde gan kò jámọ́ nǹkan kan èmi ni mo lọ́rọ̀ àfi ọ̀rọ̀ tó bá ti mọ̀ wípé kéé bá sọ̀rọ̀ tó bá lè dìfẹ́ǹdì lókù tó bá ti ọ̀rọ̀ tó bá ti lè fi dìfẹ́ǹdì sọ fẹ́ni tó bá fẹ́ sọ fún àmọ́ tó bá ti lè yá ajọ́ kó wà nínú rẹ̀ torí pé in tó bá tẹnu rẹ̀ jáde sọ́dọ̀ ẹnì kejì rẹ̀ ó ti kó láṣìírí ní ó ṣe lórí bẹ́ẹ̀dì tíyàwó rẹ̀ sọ pé kí ló dé ẹ má pé mo sọ fún yín o ọ̀rọ̀ báyìí lèmi pẹ̀lú lágbájá jọ sọ àmọ́ mo sọ fẹ́ nìkan o gbóbìnrin náà ṣe lórí sí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ nìyẹn ọ̀rọ̀ tó bá ti dọ́dọ̀ ẹnì kejì ti kó láṣìírí ká tó wá pọ̀rọ̀ ìlú tẹ́fẹ́ àwọn sọ pé ọ̀rọ̀ kúlù kan nǹkan ló fẹ́ ṣẹlẹ̀ àṣírí yẹn mọ̀ jẹ́ pé ta lẹ fẹ́ gé orí rẹ̀ ta lẹ fẹ́ gẹ́sẹ̀ rẹ̀ kí ló wà nínú àṣírí pé ẹnìkan ṣe nǹkan tí ọ̀dẹ́ jẹ́ ká mú kúrò ni mo tẹ̀ túbọ̀ nǹkan báyìí ìntẹ́ ẹgbẹ́ tí ò bá da lọ́dún yẹn sọ̀nà àwọn ìntara tẹ gbogbo ara mi yí báyìí lọ́ fẹ́ràn èèyàn
àmọ́ tó bá ti lè mú àbòsí wá sára mi báyìí wallahi ta'ala lẹ́sẹ̀kẹsẹ̀ lára mi ọmọ thermostat lára mi lẹ́sẹ̀kẹsẹ̀ lára ọmọ rò fún mi pé nǹkan báyìí ni ló fi mú ẹ̀yìn alábòsí lẹ́bi mọ́ ẹ má sọ fún lọ́ba níkà o ẹ bá sọ fún níkà torí pábòsí ti ń bẹ lára yẹn ti mọ̀ pọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ìrọ́lẹ̀ ń pa torí pé olórí burúkú rọ́tẹ́ pa kò lè jẹ́ kẹ́ ẹ mọ tẹ́ fẹ́ ṣe ẹ má jẹ́ kí lọ́ba níkà ọgbọ́ ò torí pé ẹ ti mọ̀ pé rọ́lẹ̀ pa lọ́ba níkà ò sì ní gba irọ́ sára ní tẹ́ fi ní fẹ́ kí n gbọ́nù ẹ tí wọ́n ń groom àwọn kan náà láti mọ ọkọ wọn nírọ́ so láti pé kí n má gbàgbé ọwọ́ akọ́gbọ́n òun náà wá jókòó wá lọ rí lu ọpọlọ orí rẹ̀ ọwọ́ wá ìmọ̀ lọ sẹ́yìn òdì ìlú gbọdọ̀ kékeré làákàyè àwọn èèyàn bàbá mo dé mo fẹ́ tó àṣírí ara mi fún yín ẹ gbà mí ní tí mo ṣe ní èmi kí mo sì pa ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ ni wípé ọ̀rẹ́ mi tó ẹgbẹ́ kò rí kó sùn ní kọjọ́ bẹ́ni kọ́ fẹ́ gba gbogbo dúkìá mi ni bí ṣe yùn ni bàbá yẹn bá kọ lọ́gbọ́n tí ó ṣe lọ́ba ló ń gbọ́ ọkàn akin ni kò ṣe o tó o bá ṣe ọkàn akin o ò lè bọ́ lọ́wọ́ ojú ti láyé títí tó fi díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkè ọmọ ní tí mo fẹ́ sọ fún ẹni tó o bá tún kú àwọn èèyàn tó padà tó máa fi wú ọ nínú sáré rẹ gan wọgàn òní nísìnyí torí náà tó o bá fẹ́ bọ́ lọ́wọ́ ayé ibi tó o bá gbé ti ṣe nǹkan tí o bá gbé ti da sí ọkàn akin kó o gbé tó ṣe tí ọ̀dà nìyí oníṣẹ́yìn ni bàbá ẹ̀kan sólẹ̀ ọmọkùnrin kú lẹ́ẹ̀mejì nígbà tí ó dìjọ́ náà bá pèdè ìlú bí end of year party kálukú ó dẹkọrétì ẹ̀sìn rẹ̀ ó ṣe gbogbo ẹ̀ bó ṣe ń bọ̀ lọ́nà báyìí lọkùnrin bá pàdé rẹ̀ kí ló dé ẹ̀sìn gangan ni mo fẹ́ gùn sọ́ka ẹ̀ lórí ẹ̀sìn gbogbo àwọn ìyàwó rẹ̀ àti everybody gbogbo irúkìlélẹ̀ ọba sọ̀kà rẹ̀ má tẹ̀lé sí lẹ́yìn ní má tẹ̀lé lẹ́yìn ìbàjẹ́ tó kan lóṣù tó kọ́ tí ò tọ́ sí ara rẹ̀ ó ti fi bà ìgbésí ayé ara rẹ̀ jẹ́ ó wá tẹ̀lé nígbà tí ó tẹ̀lé wọn títí tí wọ́n fi dé ibi tán pé ti fẹ́ tó jẹ́ kó ti máa juwọ́ sáwọn èèyàn tòun yẹn nílò rẹ̀ juwọ́ ó wá káwọ́ pẹ́yìn àwọn èèyàn wá ń sàpọ́nlé fún ẹni tó wà lórí ẹṣin torí ọlá ẹni tó ní ẹṣin ó wá rò pé òní wọ́n sọlá fún kò tó bẹ́ẹ̀ kó juwọ́ sókè torí pé nǹkan ti jọ ṣe pẹ̀lú ẹni ṣùgbọ́n òun náà tó náà fẹ́ ṣe ń bẹnu rẹ̀ nígbà tó yá lọ́ba nítọ̀ ọ̀rọ̀ ìyànjú tí wọ́n fún wa àwọn bàbá wa ẹ̀yin lẹ́ dìde ní ìsìtẹ́ fún wa lọ́rọ̀ ìyànjú bó ṣe dìde báyìí tó kí wọn pé ẹ̀kọ́ àsìkò yìí o lọ́ba ta ló ní kó dìde kó sọ̀rọ̀ jókòó mẹ́ kí n jókòó bẹ́ẹ̀ ni kí n jókòó bẹ́ẹ̀ nǹkan mi rọ́lù ọ ni àwọn èèyàn bá ní kí ló dé ó ní ẹbọn òun mú dáadáa ó ní gángan bẹ lára rẹ̀ ó ní mo ti tọ́jú ọjọ́ ti pẹ́ ló fi ń fà tó jẹ́ pé gbogbo nǹkan tí ń bá ń béèrè fún ni mo fi máa ṣe fún ọlá pé mo ti mọ wá ṣe fún kí ní ẹ wá yìí sí torí pé tá ò bá ṣe fún kò bá ti já náà kò bá ti já títì ìwọ̀n kan hùn ṣé mi ṣé in tó ṣẹlẹ̀ nù kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ in tó ṣẹlẹ̀ nù ìgbọ́sẹ̀ fẹ́ sọ pé mo yà wèrè ó yà wèrè tó bá wá yà wèrè ó mọ̀ ṣe fún nǹkan tó ń ṣe yìí ẹ̀yin aráàlú ẹ wo èmi yìí dáadáa o mo dúpẹ́ fọ́lọ́run láti ìgbà tí mo ti wà kékeré Ọlọ́run ṣe ọlá fún mi o Ọlọ́run ṣe báyìí fún mi Ọlọ́run ṣe báyìí fún mi Ọlọ́run ṣe báyìí fún mi èyí tẹ́ rí mọ̀ àwọn àṣírí mi ń bẹ lára mi tẹ́yìn gan ọmọ irú ìrìn ìbàjẹ́ wo náà ní irú àwa yìí náà ti rìn bó ṣe wínú òun rìnrìn ìbàjẹ́ débi pé ọmọbìnrin tóun fẹ́ lójú ayé tóun ò rí fẹ́ kò tẹ̀ sọ́ lára rẹ̀ pé òun gangan fúnra rẹ̀ ó láwọn gbajúmọ̀ gan bá fẹ́ ọmọbìnrin lójú ayé gan tí wọ́n bá rí fẹ́ tó bá tún kú gan wọ́n tún lè lọ rèé padà fẹ́ wọ́n tó súnmọ́ kò tó wá sọ pé òun ló ń súnmọ́ mọ́ ló bá ní ẹ̀yìn aráàlú ní tí wọ́n fẹ́ sọ fún inú ní tó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ ni pé ó pàdé òkú kan níjọ́ kan ó gorí òkú ní ipa gbàgbẹ́nu kúrò níbẹ̀ náà ló ti sọ mọ́rọ̀ gbogbo sírú ìbàjẹ́ kan tí èsì lára ọlọ́lá tí ó ṣe wọ́n máa ń wò mọ́ wọn lára ni kó wá gorí òkú náà wọn náà wá jẹ́ tuntun ó wá jẹ́ pé àṣírí tó ń torí rẹ̀ fífìyà jẹ ọkùnrin yìí láwọn nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn tó fi gbọ́ lára rẹ̀ tó fi ṣe gbogbo ẹ̀ torí pé òun náà ní agbára ó ní ọkàn akin fúnra ara rẹ̀ ó padà torí ẹ̀kọ́ tó kọ́ tó sì gbọ́ ìmọ̀ràn ó ṣe lákin ó jáde ó sọ àti sọ kí ni tipẹ́tipẹ́ it is very very painful
he who feels it knows it. Àwọn tí nǹkan ṣe mú mi lọ́tà, ẹ̀yin aráàlú náà tó fẹ́ mú mi lọ́tà, ẹ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lórí wọn mọ́. Kí ló ti burú pé mo ṣàṣìṣe nínú òṣè mọ́? Ibi tí mo ṣàṣìṣe sí nìyí, wọ́n mú yàn sí ni. Even lójú ọ̀nà títẹ̀sìn bó ṣe wáyé nìyẹn. Àwọn èyí tí mo wá sọ lórí wọn, báwo ló ṣe wáyé sí mo kàn déédéé jí láàárọ̀ ọjọ́ kan ni mo kàn déédéé bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lórí wọn láti bàtà tí ń bá bọ̀. Àti mo kùn lábẹ́nu ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ ṣe ká báyìí tí kí ló báyìí wáyé. Ọmọ kan wá jáde wá pera ẹ̀ ní Fasco Bless, ẹni tí mo kọ́ ní bá ṣe ronú, ó wá jáde wọ́n ń bú kábíyèsí, gbogbo wọn iná sì ń rí. Gbogbo àwọn tó yẹ pé lọ́ba níkà náà rí tán ń sọ̀rọ̀ lé lọ́ba níkà yìí ń ṣe wọ́n lọ́gbọ̀n àti lè mọ bú mi, wọ́n lẹ́nu àti lè mọ sọ̀rọ̀ kàkàkàkà sí mi, ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ sí Fasco Bless. Wọn ò lè sọ̀rọ̀ sí Fasco Bless. Ẹ lè bú Mufti, ẹ ò lè bú Fasco Bless. Kí ló wà nídìí ẹ̀? Fasco Bless wá tún wá ń sọ fún yín bí wọ́n tún wá ń sọ nísọ wípé òun fẹ́ mọ fún kábíyèsí ní ọgbọ́n tí wọ́n lò. Ọmọ ọdún mélòó? Gbogbo yín náà rí, ẹ ò rí. Ẹ̀wọ̀n sọ sí lọ́ba níkà ti sọ̀rọ̀ lórí platform, sí lọ́ba níkà ti sọ̀rọ̀ lórí platform. Lórí Facebook ẹ̀rí nǹkan kan ṣe, ìyẹn wá ń condemn Ògbómọ̀ṣọ́, ìwọ́n ń condemn tradition wa, òun gan fúnra ẹ̀ kì í tún wá sọmọ Ògbómọ̀ṣọ́. Ó wá ń sọ síbẹ̀, ìkanra ẹ̀yún, ó wá ṣe ìbéèrè 9. Nínú ìbéèrè rẹ̀ náà ló ti sọ pé ṣé bẹ́yìn ilẹ̀ lọ́rẹ̀ẹ́ mú Yúnúsà wá, ṣe bó ti nílé kéwù rẹ̀ tó ti lọ́lá rẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀. Ó wá dàbí ìgbà pé ìyá àáfàá bí ìmáàmù ní jẹ wá nílùú Ògbómọ̀ṣọ́ tá à lẹ́ni tó nímọ̀ rẹ̀, ẹ̀yin ilẹ̀ lọ́rẹ̀ẹ́ bẹ̀ tọ́ wá, ó wá dé tán ẹ wá gbógun tì í. In tó bí ọ̀rọ̀ yun nígbà náà nù pé ẹ gbọ́n náà èyí tẹ́ wà nídìí ọ̀rọ̀ ẹ jáde kẹ́ sọ̀rọ̀ náà. Tó bá jẹ́ pé ilé bá fẹ́ fi túbá wájú ọlọ́run ẹ jáde kẹ́ sọ̀rọ̀, ẹ gbọ́n náà èmi ni mo approve ẹ̀ tó fi ṣe báyìí, ṣùgbọ́n lágbájá èmi ni mo mú wá, bó ṣe rìn látọ̀dọ̀ lágbájá ẹbí léèrè, àwa náà mọ̀ torí pé ń jorúkọ wa ni, àròpẹ́ bí wa ni, àròpẹ́ àpọ̀ ni, níbi tá a pọ̀ sí láfọkàn sí wípé àwọn ọmọ tí tán bí sẹ́yìn òdi ni, ṣùgbọ́n gbà tó dé arígbé kì í sára wa, wọ́n ti gbọ̀nà bòmí ìwọlé mọ́ra wa lára. Ó ti sí nǹkan tó ti burú jù nínú rẹ̀, kí lẹ̀bi lọ́ba níkà nínú ọ̀rọ̀ ẹ̀. Nígbà tí Fasco Bless tó bú kábíyèsí, tó bú everybody, tó ní ẹ̀yin lẹ lọ mú Yúnúsà wá, gbogbo mọ̀ sọ lọ́lọ́ rẹ̀ mú wá, ẹ ò rí kankan sọ, ẹ wá délẹ̀ tán ní ìṣe torí bọ́jọ́ mọ ológo ilẹ̀ fi ń bínú rẹ̀. Ṣé ẹ ò rí ti Fasco Bless ni ẹ wá ń dé sáré kiri? Ìgbà tó lọ́wọ́ tẹ̀ wá mú yín níbi tí làákà yín wá sùn, ọ̀rọ̀ tí tèmi kò ní tẹ́lẹ̀ fẹ́ gbọ́ láti pé ẹ jẹ́ kájọ yẹ̀wò báyìí, ẹ jẹ́ kájọ yẹ̀wò báyìí. Ọ̀rọ̀ ta lọ́wọ́ àkútẹ̀ wá ń dì kálẹ̀ káàkiri. Ẹ̀gbọ́n tí lágbájá ti sọ̀rọ̀, so ti lọ́ọ̀rẹ́ wọn tí lágbájá sọ nípa lọ́ba níkà, so ti ní tó sọ, so ti ní tó ṣe, ẹ̀tún ní kẹta tó kọ́ ti kálẹ̀ káàkiri. You now live very 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 daft life tọpọlọ tó di. Ó wá di pé ó bá débi pé wọ́n fi ń lù mí. Ẹ̀yin yìí kan náà lẹ́tún wá sọ pé wọn ò lù mí. Àwọn tá à ń jọ ń jìjàngbara nu. Àwọn ń ṣépè fáwọn tó lù mí. Ẹ̀yin tẹ́ ẹlẹ́mọ̀ nípa rẹ̀ lẹ́wọ́n ń jìjà pé wọ́n ṣe lè máa ṣépè. Àjẹ́ pé mo ń wá music kan, kódà àwọn kan sọ fún mi pé mo ti béèrè léèrè lọ́wọ́ wọn. I'm the music type nígbà míì. Mo wá music kan tí Saheed Òṣùpá tó sọ pé ó ní káwọn èèyàn ṣe kinní kan, mo ti gbàgbé pé òun sọ̀kò sọ́jà, wọ́n ní ara ilé òun náà mọ̀ bá. Ó ní kí lọ́kàn òun pẹ̀lú ọkọ̀ tó ń jù, kí ara ilé òun ń jókòó ṣe níbi tó kò ń bọ̀, kí ní í ṣe pẹ̀lú òun sọ̀kò sọ́tà lọ́jà, wọ́n lọ rí bára ilé rẹ̀, kí ara ilé òun ń ṣe láàrin ọ̀tá tó kò fi lè lọ rí bá láàrin ìjà. That is it. Oko ọ̀rọ̀ ní iyì rẹ̀ ní pé tó ẹ bá mọ̀ pé ẹ bá jẹ́ alábòsí sílùú, torí anybody tó bá lóun ṣàbòsí sí mi lórí ìrìn àjò yìí, ìlú ní ṣàbòsí sí. Tó o bá ṣe alábòsí sílùú, in tí mò ń jà fún ni kájọ jà fún. Tí mo bá ṣe ọ jáde kó sọ fún mi pé lọ́ba níkà ọ̀nà tó gbà fi ṣẹ̀mí nìyí. Tó bá wo o lè ṣe ní fídíò, tó bá ṣe o lè ṣe voice note, tó bá wo o lè pè mí, lọ́ba níkà ọ̀nà tó gbà fi ṣẹ̀mí nìyí. Màá wá sọ fáyé pé mi ò ṣe ọ́ àbí pé mo ṣe ọ́, ẹ bá mi bẹ̀ pé kó má bínú tó bá ní mo ṣe òun. Àmọ́ tó bá yẹ pé lórí ìrìn yìí ni tó ṣe nǹkan pẹ̀lú mi tó wá lórí sọ tó wá mú nǹkan ọ̀tá tó wá ń gbé kálẹ̀ káàkiri, nígbà tó wọ́n kọ́ ti fídíò kálẹ̀ káàkiri tí inú yín wá ń dùn, ṣé wọ́n kọ́ ti ti ìmáàmù kéré ni? Ṣé wọ́n kọ́ ti ti ìmáàmù kéré? Ẹ ò rí àbí?
wọn ò kọ́ọ̀tì ti ìmáàmù Kéré mò ń bi yín léèrè ṣé ẹ ò rí èyí tí wọ́n mú lọ ní pété mufti tí lóun ti wọ́n ti dàpọ̀ kí lẹ́ ń celebrate lórí rẹ̀ ṣé wọn ò kọ́ọ̀tì ti gọ́vùnà Ṣèyí Mákindé ó ti fọwọ́ sí pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ táwọn ti rọ́bìtà ni wọn ò rí bí kankan délé kọ́ọ̀tì táwọn ti rọ́bìtà tí wọ́n wá wọn ò rí bí kankan délé kọ́ọ̀tì tó lè fẹ́bọ̀ wọn kò sí níbẹ̀ wọ́n mú fídíò ilé wọn kọ́ọ̀tì wọ́n mú fídíò ilé wọn kọ́ọ̀tì wọ́n mú fídíò ilé wọn kọ́ọ̀tì ẹ wà máa celebrate nonsense ẹ wà máa jókòó tí ẹ wà máa jẹ́ pé yín náà máa gbé láyà sókè kí ló tún mú bọ́ bàbá lọ́ba níkà ọlọ́pàá mú mi mọ́ wà lọ́wọ́ àwọn ọlọ́pàá mọ́ ń sọ̀rọ̀ ẹ ti ń bínú nílé lọ́ba níkà sì lè sọ mo wà lọ́wọ́ ọlọ́pàá ni mò ń fi ń sọ̀rọ̀ ẹ sì ń bínú nílé pé kí ló mo lè mú lọ́ba níkà tó lè mọ̀ sọ ẹ lọ́ọ́ lè tún fídíò yẹn wọ̀ kì í ṣe pé mo bẹ̀bẹ̀ kì í pé mo bẹ̀ anybody láti bàtà tí ń bá ẹjọ́ bọ̀ tàbí débi tí mo dé bàbá wa Sàká Balógun kọ́ lọ́ọ̀bá kọ́ lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa is the one and the only person tí mo bẹ̀ ìjọ tó mú mi jọ́ kejì bàbá ẹ dákọ̀ mọ́ ìbínú ọ̀rọ̀ tí mo sì sọ ìní fẹ́ ká dúró nínú rẹ̀ mọ́ ọmọ mi ní ọ̀ ó ṣe wá rí bẹ́ẹ̀ ó ṣe wá rí báyìí nítòótọ́ àṣìjọ sọ̀rọ̀ lọ́dọ̀ assistant commissioner ó lẹ̀ parí síbẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́nìkan jáde kó sọ pé níjọ́ tó ti ń bọ̀ ọ̀rọ̀ tó sọ ibi tó gbéjọ rọ́ǹgì ní kódà torí rẹ̀ ó ti rányàn ìwọ ni kó jáde kó sọ pé ibi tí mo rán ọ lọ ní nípa ọ̀rọ̀ tí mo sọ tí mo ní kán lọ rí mọ́ bá mi tọrọ àforíjì lórí ẹ̀ so mo sọ kíní kan àwọn kan wá dìde wọ́n wá lọ rí kọ́ọ̀tì ẹ̀ wọ́n wá sọ pé ìyá ó ti sẹ́ǹsì ara rẹ̀ ní ìsí pé he has been used and dumped ẹ̀yin náà wọ́n celebrate it if it sounds like used and dumped a jẹ́ pé ọlọ́run mọ̀ọ́mọ̀ lo ọ̀tá mi láti sọ ọ̀rọ̀ jáde sí yín ní kọ́mọ rókì láyà yín does it not sound like that nǹkan bẹ mọ́sálásí ẹ jẹ́ ká lọ rí èwò ó délẹ̀ táwọn tó lọ́ wà nínú mọ́sálásí akọ́ra discover pọ̀ wà ń bẹ àwọn ẹlòmíì fún wa ní àwọn ẹlòmíì tán fún wa lẹ́rìí pọ̀ wà nínú mọ́sálásí wọ́n sọ fún wa pọ̀ wà nínú mọ́sálásí àwa náà aká wọn pẹ̀lú àwọn ohun míì tí ó jẹ́ pé kèsì pa record but tá a bá ní kálọ̀rí fún mọ́sálásí àrí nǹkan yẹn àwọn tó wá sọ wọ́n wáyẹ̀ sẹ́yìn tá a bá ti ní onílàfẹ́ lọ bíbí wọ́n yẹ kúrò ń bẹ̀ is it not use and dump is it not ẹ wá transfer rẹ̀ kan ẹ béèrè wò ààrẹ mùsùlùmí Báṣọ̀run aṣojú Alhaji Abdulaziz bàbá wa Oscar bàbá wa atúniṣe láwọn àgbààgbà ẹ̀sìn nílùú àtàwọn àgbààgbà ìlú àti ilé ayé lára eléwo nínú wọn nínú bí Ògbómọ̀ṣọ́ ṣe tóbi tó yẹ tán pè mí kalẹ̀ pé sọ rọ́rọ̀ tó ń sọ yìí sórí bó ṣe wáyé nìsín ni pé afẹ́kùnrin báyìí ó ṣeun kọlù wọn níbí tó bá ṣe tán kọlù wọn níbí ọ̀rọ̀ yìí ni mo fẹ́ kó sọ àbí kíní ni mo fẹ́ kó ṣe tó jẹ́ pé wọ́n rán mi níṣẹ́ dé tòrutòru eléwo ni wọ́n lọ rán mi níṣẹ́ dé tòrutòru tí wọ́n sọ pé wọ́n rán mi níṣẹ́ dé tòrutòru Fáwù ọ̀ràn mi níṣẹ́ rí Kéré ọ̀ràn mi níṣẹ́ rí Mufti ọ̀ràn mi níṣẹ́ rí wípé wà lọ́ọ̀dẹ́ sọ̀rọ̀ pé o bá fẹ́ fi dífẹ́ǹdì wà bá fẹ́ kíní kan kọ̀ọ̀ràn mi rí àbáwọn àyímọ̀ náà sọ pé àwọn bá pè mí tán bá pè mí lórúkọ àyímọ̀ individual lè pè mí pé bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí o mo fẹ́ kẹ́ hit ọ̀rọ̀ yẹn gidi gan kì í ṣe pé lórúkọ ẹgbẹ́ ta ni wọ́n sọ pé wọ́n sponsor mi dáa pé wọ́n sọ pé use and dump ẹ̀yin náà wá gbọ́ ẹ wá kọ́ọ̀tì ẹ wá sáré pè mí lọ́ba níkà kò yẹ kí n ṣe kínní lọ́ba níkà ẹ ò gbọ́ yòókù mọ́ ẹ ò rí gbogbo fídíò mi yòókù wò mọ́ o ibi tán gbé ti kọ́ọ̀tì yẹn lẹ́wà rí lẹ̀ wọ́n gbé kalẹ̀ káàkiri pẹ̀lú yúnísọ̀ lè jọ ṣe pọ̀ o látàrí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o as an individual ordinarily èmi rẹ̀ lè jọ ṣe àmọ́ pé as Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni no kò lè work mo fẹ́ kẹ́ lọ get kíní ẹ̀ clear as an individual alhamdulillah but as Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò lè ṣe as an individual ìjọ tọ́lọ̀ bá gbé kí nǹkan pè mí pẹ̀lú rẹ̀ pọ̀ lóde àmì nǹkan kan tó bá jẹ́ pé bóyá tó bá kí mi kìí ṣe as Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àṣẹntọ́ wà nípa ẹni tó jù lọ with respect lójú gbogbo ayé torí mo mọ̀ pé mọ̀ ká bí irújọ́ tán náà mí náà báwọn tó ń ka tán bá bí wọn dáa kán play rẹ̀ sáyé kájọ wò náà eré tán wà ní pé ńgbà náà bóyá tán bá tẹ̀ rí mi tán bá sọ pé bọ́n ṣe kọ́kọ́ dé tán wá gbá mi lójú ẹ̀ kí wọ́n á mọ sáré lọ pọ́n bá wọn sáré lọ káwọn mọ èèyàn kan pé lọ́ba níkà bó ṣe rí wa lọ sá eré ẹ̀ rí ẹ wo fọ́tò ìní wọn bá mọ gbé kálẹ̀ káàkiri ẹ̀yin náà bá mọ pàtẹ́wọ́ ni
but mo dúró nídùú akínni lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́mí ti sọ fún mi pé don't touch anybody torí pé elébi ń bẹ nínú wọn kọ́mọ lọ rí collapse kọ́mọ jẹ́ pé eré tó ń sákálẹ̀ káàkiri kọ́mọ ìpín wọn rí fídíò wọn sáré kí tó bá ti sábà yìí kọ́mọ sẹ́rí ẹ wo wọ́n á sáré fi sórí pílàfọ́ọ̀mù wọn nígbà tá a dé bá dàbà bí lọ́ba ní ká ṣe rí wa báyìí ló ń sáré kàtàkàtà kéjìkéjì ó ló ń fẹ́ dojú bolẹ̀ ò lé ọ ìwà rẹ ló ń lé ọ nítorí ọba máa wí nìyẹn ìyẹn gẹ́lẹ́ bá máa celebrate tẹ́ ẹ bá rí nǹkan Yorùbá náà ti sọ wá pé yára láti gbọ́rọ̀ kò sì lọ́ra láti fèsì. So with this mo fẹ́ kẹ́ lọ ọmọ kìíní kan pé èmi ò lè dalẹ̀ ìlú bàbá títí mi àwọn tí mo sì ń sọ̀rọ̀ lé lórí mò ń yọ ìwọ̀ mò ń yọ wàhálà kúrò lọ́rùn wọn ni láti pé kó ease fún wa nílùú Ògbómọ̀ṣọ́ but tí wọ́n bá wá rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ mi ò lè tọrọ àforíjì lórí nǹkan tí mo mọ̀ pé lórí òdodo ni mo wà o no tọrọ bá tún rìn tó bá tún jọmọ́ bí ibẹ̀ máa tó sọ ọ̀rẹ́ sì déédéé jọmọ́ bí ibẹ̀ nígbà tí ọ̀tá bá sọ̀rọ̀ yẹn láti ta tó bá di pé tó bá fẹ́ mọ́ fi kíní ẹ̀ mọ́ fi kọ̀ndẹ́mù gbogbo mùsùlùmí kọ̀ndẹ́mù gbogbo Ògbómọ̀ṣọ́ èyí tí ó mú mi sọ̀rọ̀ nìyẹn ẹ lọ́ọ́ rí wo gbogbo ọ̀rọ̀ tí Fascobless sọ tẹ́tọ́ lọ tó fídíò yẹn wò in tó bí ọ̀rọ̀ wípé lágbájá ṣe bọ́ ọmọ parẹ̀ tamado wọ́n náà jáde kó sọ̀rọ̀ torí mo gbọ́ evidence báyìí mo gbọ́ nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí I'm not against them and I will never be I am not against them and I will never be but tí a bá wùwà tí ọba dà máa sọ pé kò ṣe tí ọ̀dà but the worst thing ni pé kò lè make sense láti pé kí èèyàn ó jáde láti tẹ aburú tiẹ̀ mọ́lẹ̀ kọ́mọ ẹnìyàn sí títẹ̀ nìkan tí ó dẹ̀ sẹ́yìn kọ́ wá jẹ́ pé ìbàjẹ́ náà wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe ìbàjẹ́ yìí ní ti tẹ́gbà lọ́rí ewu ní ọ̀nà ìbàjẹ́ wọn pọ̀ nínú gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ti ṣe kò síbi tó ń gbé ti ní rẹ́kọ́ọ̀dù gidi gbogbo ẹgbẹ́ yìí àwọn ni ẹgbẹ́ yìí àwọn kò sí kankan ẹyọkan tó fi ní rẹ́kọ́ọ̀dù gidi nígbà wọn tó dé tó délé náà tó délé nísìn wọn tó fẹ́ fi fọ́ Justice Forum ẹ sì mọ wù wọ́n ní àwọn èèyàn gidi nílùú dùn àwọn gan náà pera wọn léèyàn gidi ṣá anyway wọn kò wọn tiẹ̀ gbọ́dọ̀ pera wọn léèyàn gidi àyẹ̀wò náà fẹ́ pera wọn léèyàn gidi nígbà tó pé gbogbo gbẹgbẹ ti lè pera wọn léèyàn gidi náà ti lọ rí bara wọn jẹ́ ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ jòjò ló tó wà nílùú ìgboro tó sáré kálẹ̀ káàkiri kò síbi gbogbo ti bàjẹ́ nínú rẹ̀ for how long will we continue this tẹ́ bá ti belé ìjẹ́ pẹ̀kẹ́ ẹ̀dẹ́gbẹ́ ilẹ̀ tẹ́ bá ti belé ìjẹ́ pẹ̀kẹ́ ẹ̀dẹ́gbẹ́ ilẹ̀ gbogbo rẹ̀ náà lẹ́sìn fẹ́ pẹ́kẹ́ mọ̀ wá nínú rẹ̀ olùsẹ́ǹsì wò la ní irú kí là ń kọ́s pẹ̀lú wa mi ò ní kankan ṣe pẹ̀lú Yunusa o lórí ọ̀rọ̀ kìíní mi ò sì ní kankan ṣe láti mo fẹ́ fọ́ọ̀sẹ̀ àmọ́ tí mufti bá kí àbí tó wá kí tí mufti náà wá kí lágbájá wá sanwó Kùránì èyí rò pé lẹ́yìn tó ń tí ẹ wà á mọ́ lè sùn sí as compared to àwọn tó mú Yunusa wá s'Ógbómọ̀ṣọ́ táàrí yẹn jù délé yìí ó dàbẹ̀ ní pé ẹni tá a fẹ́ sun jẹ́ lọ́rọ̀ yín lọ́rọ̀ wọn tó wá fi po rárá inú ni bí ní bẹnu yín ẹ̀tánú wàláhì afẹ́ràn bàbá mufti o afẹ́ràn bàbá mufti ló jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ báyìí rọ́lẹ̀ ń pa ẹ bá fẹ́ràn rẹ̀ ẹ lọ sọ́dọ̀ rẹ̀ nípa mufti o ṣe tó dùn mí o ẹ wà pẹ́kọ́ ẹgbọ́ tẹnu ẹ̀ yóò wá sọ àwọn àṣírí mi tó wà nísàlẹ̀ tó yẹ pé kò ṣeé sọ fáwọn èèyàn níta lómi nínú wa ń bi tá a mọ̀ táwa pẹ̀lú wọn jọ sá eré rẹ̀ lórí ìrìn àjò yìí nítorí lófin dé nítorí àwọn àgbààgbà bó láṣẹṣe tí àlàáfíà ó fi bá nǹkan tó wà ń lù yìí pẹ̀lú mufti láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ní wọ́n bẹnu foundation ìrìn àjò yìí tí mo sì fẹ́ kówó tí ẹ̀ ṣetán láti béèrè kálú ẹlòmíì kan jíde bá kíní òní so lọ́ba ní káwọn ní ìsìnkú láti mú ní bá pánlá ìyáláyà àṣírí lára àmọ́ don't hit me so much if you hit me tó bá pé titi ẹni tó bá jẹ́ pàṣírí ló ń pa titi ẹ lọ́ba wà lára mi máa gbé jáde o ìgbà náà lára ó gbọ́ ọ̀tá gbé tèmi jáde ìlágbájá ṣe báyìí làmọ̀dú ṣe báyìí èmi ní pé tó bá súnmọ́ mi dáadáa they know bí mo ṣe ń ṣe láyé mi mo ṣe ń rìnrìn àjò mi mo ti jáde lọ síbí o mo lọ síbí mo lọ sọ́dọ̀ lágbájá mo lọ sọ́dọ̀ làkásẹ̀gbè mo lọ sọ́dọ̀ tàmọ̀dù kódà tàmọ̀dù mi lẹ́jọ́ sọ báyìí I will let you know mi ò lábòsí lára wàláì mi ò ní lára mi ò sì ní ní láíláíláíláí nídìí èyí mo rọ each and every one of us pé ẹ jẹ́ ká ṣèwádìí ohun gbogbo dájú káwádìí tó bá jẹ́ òdodo rẹ̀ ká dì mú. Use and dump does not mean wípé àwọn aráàlú náà use mi tó dump mi
àwọn colleagues tá a jọ wájọ sọ̀rọ̀ tí wọ́n gba wájú nígbà wọ́n gba wájú tán wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n mọ kankan láàrin pẹ̀lú mi pé ọgbọ́n àwọn òye àwọn làwọn fi ṣe ọwọ́ tó wá jẹ́ pé wọ́n tó wá ẹ̀ṣẹ̀ tó wá ń wá àbùkù fún mi látàrí nǹkan tí mo gbé kalẹ̀ nǹkan tí mo ń sọ lé lórí so kìí ṣe pé títí wù ẹnìkan kò use mi lógún mọ́ sọ èmi ni mò ń ṣe fúnra ara mi kódà ní Lọ́ba Níkà nígbà wọ́n fi ń sọ̀rọ̀ mo sọ fún wọn categorically clear wípé èmi ni mò ń sọ̀rọ̀ ilé Lọ́ba Níkà kò rọrùn mi tẹnìkan bá jáde ẹ̀yìn ń bulé Lọ́ba Níkà ẹ̀fẹ̀ bá lé Lọ́ba Níkà lẹ́nu lórúkọ jẹ́ bílérè pé nígbà tí ó ti tọrọ yóò ti ìdílé igbó ló ń gbé tí lé dákọ́ lé Lọ́ba Níkà ṣé Ìlọrin àbíbàdàn àbí Kaduna kó wá béèrè ní ìsinmi gbogbo àgbáyé ní ìsìn tó bá sọ pé Lọ́ba Níkà the first person is going to be Zubairu Muhammed Taofeek wọ́n lè mọ béèrè history Lọ́ba Níkà bó ló ṣe jẹun ọ̀pọ̀lọpọ̀ tí pè ní gbọ́ sẹ́ńtì Lọ́ba Níkà lẹ́ ń jẹ́ ni bó ṣe jẹ́ ni tó yẹ pé ìtàn yẹn gan gbogbo àwọn tó ń parí pé wọ́n bá wa lórúkọ lé jẹ́ wọn ò lè sọ fún yín torí ilé Lọ́ba Níkà Tábà Níkà tú fún yín ẹlòmíì ọ̀fọwọ́ bójú báyìí wọn ò ní jókòó pẹ̀lú anybody torí mo mọ tí ń jẹ́ Lọ́ba Níkà mo sì mọ foundation Lọ́ba Níkà I'm 66 some few days ago so mo foundation ká tó àwọn kan láburú lẹ́yìn àwọn bí ọmọ sí mi àwọn àìsàn àwọn sọ pé ẹ̀mẹ́ta wà lórúkọ jẹ́ ìwọ́n mọ value orúkọ mọ bó ṣe value tó you know how precious it is now bí orúkọ Lọ́ba Níkà bó ṣe wà precious sí in ló jẹ́ kí n post nǹkan tí bàbá yìí sọ wákìlù kọ́lọ́ọ̀bá kọ́ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn gbogbo ìdílé gbọ́dọ̀ mọ́ tọrọ kọ́lọ́ọ̀bá kó ṣe Lọ́ba Níkà fáwọn ká tó wá pẹ̀lú ẹ̀yìn tó wá jẹ́ àwọn kan ìyẹn àní sọ pé kẹ́lómi ti ṣe jẹ́ kálukú ní ọ̀tọ̀ kàbí tó ń bá jẹ́ tó bá yá ẹ má kí ọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ má kọ́ ọwọ́ bọ̀ mí lẹ́nu mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba ẹ má kọ́ ọwọ́ bọ̀ mí lẹ́nu mi ò ní kọ́ síbi kankan ó wà níbí nítorí pé ó dàgbà sí mi lára ni má lè fi ṣe lára yín so mo máa sọ fáwọn ọ̀rẹ́ mi tán bá mọ̀ mi tán pé ẹ ṣe sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí look endowed ní í mọ wá fún mi ní Ọlọ́run ló gbé sí mi lára tó bá wù ẹ́ kó believe tó bá wù ẹ́ kó mọ́ believe ní tí mò ń sọ wàláhì tèmi tí mò ń sọ Ọlọ́run ló gbé sí mi lára tí mò ń sọ. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.